èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. bàbá confam international máa wulẹ̀ Pastor Martins káàbọ̀ sínú ilé agodo adé orí ọ̀fìn kò jọ tẹyẹ kẹyẹ rárá ọmọdé àtàlàgbà ẹ wá nǹkan jòkó sí ètò tèmíyàn ẹgbà ẹ máa fọkàn bá lọ sọ̀rọ̀sọ̀rọ̀ bó ṣe ń lọ máa fi tó wà létí ọ̀nà àrà parish ètò yẹn ti tún dé Pastor Martins web lólùdarí ètò yẹn bàbá confam international worldwide bàbá confam international worldwide. Afẹ́fẹ́ ní Facebook bọ́dẹ̀ tún dá YouTube ní bàbá confam international olólùfẹ́ Sunday ìgboro àti tani ọmọ ológo ó ti yá ẹ̀sìn ààrẹ ó dá mi lójú pé tó tọ̀sẹ̀ yìí àmìlẹ̀ títí àṣírí ńlá máa bá àmìlẹ̀ títí gbogbo ọmọ Yorùbá àmìlẹ̀ títí nílẹ̀ lóko lẹ́yìn odi àmìlẹ̀ títí sókùnkùn sí àmìlẹ̀ títí bàbá confam àtọmọ́lẹ̀ sí àmìlẹ̀ títí máa gbọ́ máṣáláyì tẹ́tí ṣètò yẹn àmìlẹ̀ títí nítorí kókún fọ́gbọ́n tó yẹ àmìlẹ̀ títí ọ̀nà àrà parish ètò yẹn ti tún dé Pastor Martins web lólùdarí ètò yẹn bàbá confam international worldwide bàbá confam international worldwide. ìgbẹ́lẹ́ nígbẹ́lẹ́ lẹ́tọ̀ yẹn. Ẹ bá mi ṣe àìbọ̀dá yìí. Nípa Celestial Church of Christ Banara Parish tí wọ́n ṣe jọ́sìn ní gbogbo Sunday nínú US ẹ darapọ̀ mọ́ wọn. Ẹ bá mi ṣe àì. Àdẹ́sì tuntun fún lẹ́yìn ìjọsìn. Ẹ máa bá mi ṣe àìkúrẹ̀ máa láìsí ẹ̀. Capital Heart ID 20743 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. 240-838-216 tàbí 240-838-1217 ṣòun lọ́wọ́ dọ̀ wọ́n o. ọ̀nà àrà Charity Foundation ìyẹn ló gbẹ̀yìn nínú ètò yẹn o. àjálù fọmọ máa aláìníyá pẹ̀lú bàbá o. Pastor Martins Olúwa fi ṣẹ́yìn rán o. Máa gbọ́ máṣáláyì tẹ́tí ṣètò yẹn àmìlẹ̀ títí. Tẹ́tí ṣètò yẹn o àmìlẹ̀ títí. Bàbá confam máa sọ káyé ní àtọ̀. Ìránṣẹ́ Ọlọ́run wọn gbọ́dọ̀ fọ̀rọ̀ sábẹ́ àrùn. Èkìké olóbùrò jọ kẹyẹkẹyẹ. Kọfí ni kò lè dàbí ti Pastor Martins. Sọ fún wọn kóyè wọn kọ́ mọ̀ pé kò bérédé. Ọ̀rọ̀ tó confam kò síbi méjì tẹ́ ó ti gbọ́ ó yàtọ̀ sí bàbá confam international ẹ̀yìn lójú Sunday Ìgbòho ọmọdé yẹn mọ́ bàbá confam fẹ́ràn Ìgbòho dénúdénú lójúlẹ́yìn ni kò kí ń fọ̀rọ̀ Ìgbòho ṣeré rárá ìmúlẹ̀fẹ́ ní ọmọ ológo ní bàbá confam international worldwide Pastor Martins web bàbá confam máa sọ káyé mi àgbọ̀ ìránṣẹ́ Ọlọ́run ló gbọ́dọ̀ fọ̀rọ̀ sábẹ́ àrùn. ọ̀rọ̀ tí ó sọ lánàá bàbá confam torí ọ̀tá fi dàrú ó tán pariwo. bóyá tèmi gbọ́ bóyá máa sọ tọ́lá títọ́ tún látún ní agbẹnu tán kí náà tí ìgbà wo tán fi fẹ́ para wọn kẹsẹ̀kẹsẹ̀ náà tí gbọ́ bàbá confam
ṣì ń bọ̀ tó bí àṣọ. Pastor Martins. My good sister, bàbá mi ṣí àìsàn. Olùdarí ọ̀nà My lovely sister from California. Fún wọn lánàá náà fi fẹ́ pa wọn. Bóyá máa sọ tọ́lá àti tọ̀túnlá tún ní abẹnú tán. Kíná tí ìgbà wo tán fi fẹ́ pa wọn. Késekése náà ti gbọ́ bàbá kan fà. Kàsàkàsà tún ṣì ń bọ̀ tó bí àṣọ. Àgbé wa sọ fún yín ni wípé wọ́n lè flag ẹ̀ but ẹ má jẹ́ kán flag ẹ̀ jọ torí t'Ọlọ́run ẹ má jẹ́ kán flag ẹ̀ ẹ má jẹ́ kán flag ẹ̀ ẹ káàsán ẹ dẹ̀ kú àárọ̀ níbòmíì ẹ dẹ̀ kú bó ṣe ọjọ́ rí lónìí o èmi ni tí ń lóòótọ́ tí mo fi dé gbogbo ènìyàn ló mọ̀ mí dáadáa kì í ṣe pé bóyá èèyàn kan wà tó sọ pé òun ò mọ̀ mí wọ́n mọ̀ mí dáadáa bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ mí àwọn tó mọ̀ mí tó dẹ̀ jẹ́ pé wọ́n dẹ̀ ń kó mi jẹ rush but ẹ̀jọ́ torí t'Ọlọ́run ẹ bá mi share ètò yìí nítorí pé ètò yìí ó máa lágbára díẹ̀ mi ò dẹ̀ ní pẹ́ lórí ètò yìí rárá mi ò ní pẹ́. Ọ̀rọ̀ kan ó ń lọ ọ̀rọ̀ kan ń lọ ọ̀rọ̀ kan tó ń lọ sẹ́ẹ̀ ẹ jẹ́ ká fetí sí ká máa gbọ́ ọ̀rọ̀ játijáti o àwa ò gbọ́dọ̀ gbọ́ mọ́ ariwo Ìgbòho tí ẹ ti ń ké ìyẹn ti tó gẹ́ ariwo Ìgbòho tí ẹ ti ń pa o òyìn ti pọ̀ jù ohun tí ó ṣẹlẹ̀ lẹ́ ń kígbe kiri Ìgbòho ò bá nìkan jà Sunday Ìgbòho ò bá nìkan bínú ayé ẹyẹ sọ̀sọ̀kúsọ ẹ má bínú wọ́n lè flag ẹ lọ kò sí wàhálà bó ti bá fẹ́ flag ẹ náà pàápàá báyìí àwa náà sá máa sọ tiwa náà a máa sọ lọ àní dákẹ́. Now ní 3 days ago àbí 4 days ago mo mú ọ̀rọ̀ madam Onítìrí mo mú wá bá yín mo dẹ̀ sọ bó ṣe ń lọ mo gbé sí létí because mi ò ní fẹ́ wípé kẹ́ ẹ sọ pé bàbá yìí ó dẹ̀ mọ nǹkan báyìí ṣe ni kò sọ fún wa ẹ lè máa sọ bẹ́ẹ̀ pé bàbá yìí ò dẹ̀ kì í ṣe èèyàn bẹ́ẹ̀ náà báwo ló ṣe gbọ́ irú ọ̀rọ̀ báyìí tó ní sọ fún wa máa sọ fún yín ṣe rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún ilé òní kẹ́ ẹ gbọ́ hello jẹ́ ń pè é padà mo wà lórí show jẹ́ ń pè é padà so lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí Sunday Igboho tẹ́ bá hello mo ní mo wà lórí show so lórí ọ̀rọ̀ tí mò ń sọ fún yín ọ̀rọ̀ yìí le díẹ̀ but a máa fetí gbọ́ mo rẹ̀ tún níbi àwọn ọ́díò kan tí màá tún gbé jáde tí gbogbo yìí máa gbọ́ ẹjọ́ tó bá jẹ́ pé wà níbí yìí ẹ máa share ètò yìí ẹ máa share dáadáa ẹ máa share rush ẹ máa share rush ẹ máa share rush hello ndo show báyìí ń báyìí fóònù àgọ́ mi rọ ngo yúrọ mi dáadé mọ̀ tán yọ mi máa ṣe tẹlifóònù so ohun tí mo bá wá fún yín ní alẹ́ yìí ni wípé ẹ káalẹ́ o ẹ̀rẹ̀kú ìgbà yìí ẹ̀rẹ̀kú àkókò yìí ẹ̀kú ìrọ̀jú ẹ̀yin Yorùbá nation ẹ̀kú ìrọ̀jú o ẹ̀kú ìrọ̀jú tí wọ́n bá ń ṣe ìrọ̀jú lórí nǹkan kan èèyàn máa sọ pé ẹ̀kú ìrọ̀jú máa dẹ̀ sọ fún pápápá
Sunday Igboho bàbá Májàsọ́lá ṣẹ́rí jẹ́ kí n sọ mo fẹ́ kìlọ̀ kan fún ẹni o mo fẹ́ kìlọ̀ fún yín èmi bàbá confam international mo fẹ́ kìlọ̀ fún ẹ Sunday Igboho màá dẹ̀ fẹ́ kó gbọ́ mi dáadáa iṣí etí ẹ kó wá gbọ́ bàbá ni mo jẹ́ you know me surely. Ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ fún ẹ tó lè wà very very important and gbèsè kìíní ẹ̀ máa dẹ̀ bẹ̀rẹ̀ sí gbèsè yẹn láti nísinsìnyí lọ. Ṣé o mọ̀ pé mi ò kì í pè yín tẹ́lẹ̀ ń bá ń pè yín báyìí ẹ kì í fi bẹ́ẹ̀ gbé fóònù mi bí n bá ń pè yín ẹ kì í fi bẹ́ẹ̀ gbé fóònù mi so mo wá dákẹ́ mi ò ní sọ nǹkan kan but mo mọ́nítọ̀ ẹ gan gidi tí o bá mọ̀ èmi mo mọ́nítọ̀ yín. Nítorí pé mo gbọ́ ní ọjọ́ kan Sunday Igboho mo dẹ̀ mọ̀ pé rúmọ̀sì ni wípé Tinubu rányàn sí ẹ wípé kán á bẹ̀ ẹ́ pé kó jáwọ́ kúrò nínú Yorùbá nation. Mo dẹ̀ jẹ́rìí ẹ díwé tí mo jẹ́rìí ẹ sí ó pọ̀ gan Sunday Igboho wípé Tinubu rányàn sí ẹ pé kán á bẹ̀ ẹ́ kó jáwọ́ kúrò lórí Yorùbá nation. So ó máa fún ẹ lówó mi ò mọ owó tó rẹ̀ jẹ́ pé ó tún wá tí Ọlọ́run ò tí pèsè fún yín. So mo gbọ́ ọ̀rọ̀ yẹn but I no believe because ṣẹ́ni tí nǹkan ò bá ṣẹlẹ̀ tí mi náà wọ́n fojú rí because ṣẹ́ni jẹ́ kí n sọ nǹkan fún yín ní ọdún yìí èní ní ọjọ́ 5 nínú ọdún yìí tí n bá fẹ́ lówó màá lówó níjẹta bóyá ọjọ́ Tuesday màá ti lówó òtọ́ ni ó mọ wáyé tí mo sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún ẹni wípé nǹkan tí ó ń béèrè lọ́wọ́ mi àti bó ṣe àwọn tó ń lò láti jẹ́ pé kán bá mi sọ̀rọ̀ kán fún mi lówó kí n dákẹ́ mo lè sọ fún mi pé mo ní àwọn nǹkan kan mo dẹ̀ ní policy tí mo ní ni wípé èmi ò like láti máa da èèyàn mi ò like ẹ̀ wáyé tí mi ò like láti máa da èèyàn ni wípé owó máa tán ènìyàn ló kù mo mọ ìyà tó dẹ̀ jẹ́ pé ọkùnrin yìí tó ń pè ní Ìgbòho mo mọ ìyà tó jẹ́ ó jẹ ìyà yẹn mi ò lè parọ́ so ọmọ ló jẹ́ fún mi ṣé tí n bá wá jáde nísìnyí tí mo lọ gbowó lọ́wọ́ àwọn ará bíi tí mo gba owó yẹn tí mo gbà sọ́wọ́ mi tí mo dákẹ́ tí mo wá jáde ṣẹ́rí àwa tẹ́ àwa ní media presenter ilẹ̀ mọ̀ bàbá Igboho bàbá yìí I love Igboho to call mo love ẹ bàjẹ́ bójú mo love ẹ tó kò hùn mí láti jẹ́ pé kí n dà but bó ṣe Yorùbá nation yìí bó ṣe ń lọ ó lè mú ẹlòmíì kó sọ pé òun jáwọ́ pé òun ò ṣe Yorùbá nation mọ́ mi ò lè parọ́ fún yín ọmọ wáyé tó dẹ̀ pé ó lè mú ẹlòmíì back up tó sọ pé Yorùbá nation òun ò ṣe mọ́ ìdí ni wípé ẹmú olè wá jà ẹ̀pọ̀ olóko wá mú ó pọ̀ láàrin àwọn Yorùbá mi ò lè parọ́ fún yín mú olè wá jà pé olóko kó wá mú ó pọ̀ láàrin Yorùbá ṣé ni wọ́n lè máa jó lọ́mọ ń wẹ̀yìn rẹ̀ ó pọ̀ nínú wọn bàjẹ́ mo mọ̀ but níjọ́ tí mo gbọ́rọ̀ yẹn tó ń sọ pé bàbá tó fẹ́ kú nítorí ẹ̀ Sunday tó fẹ́ kú nítorí ẹ̀ wọ́n ti rán Tinubu ti rányàn sí kán lọ bá ní Kútọ́nù kán gba owó kó dákẹ́ kó má sọ̀rọ̀ mọ́ gbogbo wàhálà tó ń ṣe ìpè kó má ṣe mọ́ mo sọ wípé mo ní Sunday Igboho ò ní gbowó ìdí ni wípé kí ló fẹ́ tọ́lọ́run ò tí pèsè fún kí ló wá tọ́lọ́run ò tí ṣe fún ṣé mọ́tò ló fẹ́ tọ́lọ́run ò tí ṣe fún ni àbí ilé ló fẹ́ kọ́ tọ́lọ́run ò tí kọ́ fún àbí ó fẹ́ bímọ tọ́lọ́run ò tí fún lọ́mọ àbí ó fẹ́ níyàwó tọ́lọ́run ò fún ṣé àlàáfíà tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run ń fún iṣẹ́ kò tó gbogbo irú nǹkan báwọn yìí ṣá anyway nítorí pé the way tó dẹ̀ jẹ́ pé ó ń plan life ẹ̀ láti run life ẹ̀ tó bá jẹ́ wípé Ọlọ́run tí ò bá wà lẹ́yìn ẹ̀ mo sọ̀rọ̀ yẹn ní ètò mi tó kọjá wípé Sunday Igboho á dìde ẹni tó dẹ̀ jẹ́ pé a ti máa gbàgbé ẹ̀ á ti gbàgbé ẹ̀ olómi á ti sunkún ẹkún wọn kò kọjá ọjọ́ kan àbí ọjọ́ méjì gbogbo wọn á ti gbàgbé ẹ̀ ọ̀rọ̀ tó máa sọ ni pé àkútúkú lọ́rùn ẹ̀
ta ló fẹ́ fi sí àdánwò ìyàwó àtọmọ ẹ̀ ló fẹ́ fi sí àdánwò ó dáa wípé tí òun bá fẹ́ máa ṣe nǹkan kó máa lo nọ́mbà 6 ẹ̀ òun ló happen tó lè jẹ́ pé Ọlọ́run gbé ọkùnrin lékè fún wa gan ó gbé lékè fún wa ó gbé lékè fún wa òun ló happen bó ṣe mo gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí mo ní ó ẹ gbàgbé àìmọye nǹkan tó lè gbọ́n ti bá ẹ Sunday Igboho nítorí ẹ̀ kò gbà ṣe nísìnyí ló ti mọ máa gbà wípé òkè náà bọ́yá ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ tí mo gbọ́ ó sọ wípé bí òun bá máa ta ìlú òun ò ní ever ta ìlú òun kó n fi ra ìlú míì kó n fi ra nǹkan míì àwọn míì tí ń bọ́ ta tó ti ń bú Sunday Igboho èlòmíì tí ń bú èlòmíì tí ń bú Professor Banji Akintoye but bàbá wa tó lè jẹ́ pé ó pè ní Professor Ladiran tó ń pè yẹn bàbá yẹn mi ò fi bẹ́ẹ̀ trust bàbá yẹn náà anyway màá sọ òtítọ́ ọ̀rọ̀ màá sọ fún yín because nínú àṣírí bàbá Ọláníran yẹn màá tú àṣírí ẹ̀ màá tú díẹ̀ nínú àṣírí ẹ̀ lórí tẹ́ máa gbọ́ pẹ̀lú ọ́díò tẹ́ à ń gbọ́ màá tú àṣírí ẹ̀ but Sunday Igboho mo fẹ́ sọ nǹkan fún yín tí mo fẹ́ sọ fún yín pé ṣẹ́rí màdámù Onítìrí ó fẹ́ pa ẹ́ ni ṣẹ́rí ìwé tó ń pín tó ń ṣílẹ̀kùn fún àwọn èèyàn wípé kán wọlé irọ́ ni màdámù Onítìrí ń pa kó bọ́ta ká wò ó ń sọ fún wọn sí báyìí pé Sunday Igboho ń sọ fún ẹ pé tó wá máa jáde ọjọ́ báyìí báyìí ni kó jáde ní 2023 àmọ́ tó bá jáde ẹgbà bí báyìí báyìí ni kó gbà tó bá máa gbà kinní kan kó gbà kinní kan àbí kó ṣe àwọn Onítìrí àánú ẹ̀ ṣe mí tèmi ṣọlọ́run politician nìyí you are not be Yorùbá nation ó wà ní Yorùbá nation yìí ó wà ní Yorùbá nation o ẹ gbàgbé ẹ tí wọ́n bá sọ pé ó wà ní Yorùbá nation ká sọ pé irọ́ ló pa ìwọ ló dà níwàrú ó dà níwàrú from A to Z ó dà níwàrú tó lè jẹ́ wípé àwa tó lè jẹ́ pé àmọ́jọ Yorùbá ara wọn tó máa jọ ń jókòó jẹun fúnra wọn tó lè tọwọ́ bọ̀ àwo kan náà jẹun nígbà tó dé ló dà wàrú mo rántí níjọ́ tó dé bó ṣe máa ń sọ̀rọ̀ tó ẹnu ẹ̀ dùn ju ṣúgà lọ mo ṣe máa play ṣe ní audio mo record audio kan lónìí tó rẹ̀ pé àwọn ìyá wa kan ń ṣètò tí mo rẹ̀ gbọ́ nǹkan tó rẹ̀ jẹ́ pé ó ń sọ ṣe ní ẹ̀rù bà mí o ẹ̀rù bà mí nítorí ẹ̀ mọ́ ẹ̀rù bà mí pé kò ju irú nǹkan báyìí lọ because ó wá àpè ẹ wá jẹun ló ń sọ fún ẹ jẹ́ kó play àkọ́kọ́ náà. ẹ̀sùn tó fi pọ̀ yìí ibi tí ẹ wà kì í ṣe pé bóyá wọ́n ti yọ kúrò àbójú wọn ti ká kúrò. ókè ẹ̀yin náà mọ̀ pé wọ́n ti yọ kúrò ẹ̀dẹ̀ mọ̀ pójú wọn sì wà lára wọn ẹ̀dẹ̀ nìkan wọlé Yorùbá lọ. ẹ jẹ́ kí èmi ṣe ẹ̀yin fúnra yín mọ̀. kan tó lọ́ọ́ rán mi lórí ọ̀rọ̀ rẹ̀ àti Yorùbá mi ṣe tí n bá ti ṣe àárín nǹkan lò tó máa jẹ́ nǹkan tí ẹ lè fi ṣe landing pad tó tẹ bá gbẹ́sẹ̀ lé ilẹ̀ Yorùbá wọn kàn lè mú yín láti ṣe aburú àbí láti ṣèkà fún yín ẹ ní sùúrù fún mi pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run orí ọ̀fẹ́ Ọlọ́run ló ṣe iṣẹ́ ẹ̀ fúnra rẹ̀ ó ṣàtìlẹ́yìn fún mi ó ṣàtìlẹ́yìn fún gbogbo ọmọ Yorùbá. ṣé Ọlọ́run ò bá Professor Banji Akintoye sọ̀rọ̀ Ọlọ́run ò dẹ̀ bá Sunday Igboho sọ̀rọ̀. oníkálukú lórí ìrìn àjò yìí ni adẹ̀rìn ìrìn àjò yẹn bọ́ọ̀lù ṣe rán mi. bọ́ọ̀lù ló ṣe rán ẹ. àṣeyọrí bẹ́ẹ̀ni ìsọ̀rọ̀ àṣeyọrí wo lẹ tí ì ṣe náà àṣeyọrí wo ló ti wà ń bẹ̀ náà ẹyẹ tara yín jẹ àwọn tá ìtàn jẹ ẹyẹ àṣeyọrí wo ló ti wà ń bẹ̀. àwọn nǹkan tó yẹ kí n ṣe ọkàn balẹ̀ sí. ẹ máa bá mi ṣe ẹ máa bá mi ṣe ẹ. láti palẹ̀ mọ́ rálì tẹ́ fẹ́ ṣe ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe ẹ má jẹ́ kó kọjá September 15, 2022. ìbẹ̀lẹ̀ ẹ̀ fún wọn ní déètì. ntẹ́bí mi rí fúnra ara mi náà ní ìṣèpáyà nìyẹn. pé ó léwu gan-an Onítìrí. pé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ní
whatever it is, kò sí bí nǹkan yẹn ṣe lè le tó, kò sí bí nǹkan yẹn ká ṣáà máa ní ìgbàgbọ́ pé òun Ọlọ́run orí lòun máa mú jáde ńbẹ̀ fún wa. But kàn try gan-an kàn jẹ́ pé kínní kàn ṣe ọ̀dọ́ tiwọn ó pẹ́ jù September 15th. Mi ò fẹ́ sọ tẹ́lẹ̀ pé ẹ fẹ́ fún ní déètì madam onítìrí ọmọ ọlọ́mọ tó lè jẹ́ wípé Ọlọ́run ló yọ kúrò nílé ìlú Ọlọ́run ló yọ kúrò nínú ewu ìwà fún ní September 15 kó lọ sí Nàìjíríà kó lọ ṣe kíni kó lọ ṣe rálì tó lè jẹ́ pé ó mọ problem táwọn èèyàn. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ mi dáadáa. Bó ṣe ẹnu ẹ̀dùn ni ó ti gbọ́ ẹ̀. Ẹ tó bá fẹ́ ṣe aburú fún yàn tó dẹ̀ ti set trap fún yàn, ṣé a sọ pé ẹ̀yin ni kẹ́ mú ọjọ́? Àṣìbẹ́ lẹ́yìn December 15 ló mú fún wọn sí. Mo gbé December 15 ló mú ẹ̀dùn December 15 mọ̀. Ìyá ìpapà báyìí politician ni ẹ mẹ́. Kí ni ìdí tẹ́ ṣe fẹ́ ṣe? Báwo lẹ ṣe fẹ́ ṣe? Politician ni ẹ. Because rally wọn kàn déédéé ṣe rally. Ẹ má jẹ́ kí rally yín dàbí tàtijọ́. Ẹ máa ṣe rally, ó máa ní meaning, ó máa ní content, ó máa ní ìdí tẹ́ ṣe ṣe. Ìdí tẹ́ dẹ̀ ṣe ṣe yẹn ẹ máa rí èsì gbà ń bẹ̀. Kò ṣe pé ẹ̀pọ̀ máa ṣe fòfò. Èsì láti jáde ń bẹ̀. Èsì olùfẹ́ jáde ń bẹ̀ madam onítìrí. Èsì olùfẹ́ jáde ń bẹ̀ kí ẹ lè sọ fún wa. Ẹ kàn fẹ́ jáde ni bí tẹ́ bá ti jáde ẹ máa wà ń ta. Ìjọba mi ṣe àyọ̀. Ẹ̀jẹ̀ ṣe àpẹẹrẹ ìgbésẹ̀ kan. Ó lágbára o. Ẹ̀jẹ̀ bá wa kọ́mẹ̀ntì ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá ó ti sún wa báyìí. Ẹ jẹ́ àṣẹ peacefully. Ẹ ti ẹ̀ fi Sunday Igboho lọ́rùn sílẹ̀ ẹ jẹ́ kí máa yí ipò. Ẹ fi ọmọ ọlọ́mọ lẹ́ẹ̀mẹ́. Aláì ti pọ̀ jù bẹ́lẹ̀ ó bí ó tẹ̀ tó sẹ́yẹ kó rí bẹ́ẹ̀. Débi yẹn ó yẹ kó bẹ̀rù Ọlọ́run tó yẹ kó rí bẹ́ẹ̀ o. Bẹ̀rù Ọlọ́run kó lè gbàdúrà nǹkan tó ṣẹlẹ̀ tó yẹ thank you sir. Mr. Olúwaṣeun Arówólò ẹ káàbọ̀ sá. Ṣé o lè gbàdúrà nǹkan tó ṣẹlẹ̀ sí Igboho kó ṣẹlẹ̀ sí i? O dẹ̀ ń fẹ́ràn àbùkù kan lóye Sunday Igboho. Ó bá láti kókò ṣiṣẹ́ owó rí. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀ o bẹ̀rù Ọlọ́run o. O bẹ̀rù Ọlọ́run o. Ní tí mo bá dẹ̀ sọ tí mo ń ṣe Ọlọ́run fúnra rẹ̀ òun ló ṣe, òun ló ń tọ́ mi sọ́nà. Blueprint àwọn èèyàn ó yàtọ̀ pátápátá táwọn náà dẹ̀ mọ̀ nǹkan tó dúró fún nǹkan tó jẹ́. Mi ò dá sí yẹn. Ẹ bá mi ṣe àìtó yẹ bá mi ṣe àì bá mi ṣe àì. Mo sọ fún yín pé ẹ má bá mi ṣe àì o. Blueprint yìí o lórí rally ni lórí rally àti pé a fẹ́ ṣe òmìnira ìlú máa fún yín ní blueprint kan ẹ stọ́ díẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa lò ó lórí rally. Mi ò ní pílẹ̀ tán ó níbi tí mo fẹ́ pílẹ̀ láwọn nǹkan tí mo fẹ́ fà jáde ń bẹ̀. Ẹ̀rí méjì àwa pílẹ̀ tó lè sọ ní ìṣòro náà. Ní àkókò kan yẹn. Mo wá sọ fún yín pé tó bá ṣé rí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín mo kàn fẹ́ play kí ní ẹ̀ka ẹ̀ gbọ́ ọ̀rọ̀ irọ́ tí ìyá yìí ń pa fún wa. Gbogbo àwọn tẹ́ ń sáyìn ìwé tó ń ṣílẹ̀kùn fún yín ṣé rí n ò wá gbogbo ẹ̀yin tẹ́ ń káàkiri n ò wá yìn. Àwọn méjì ló ń wá ní Nàìjíríà àwọn méjì ni ó ń wá ṣe fẹ́ gbọ́ orúkọ àwọn méjèèjì yẹn Professor Banji Akintoye àti Sunday Igboho Òòṣà bàbá Májàsọ́lá àwọn méjì tó ń wá ní Nàìjíríà nìyẹn lẹ́yìn ń wò wá wọn mọ madam onítìrí ó ti gbé àpótí ìdìbò ó ti jábọ́ tẹ́lẹ̀ rí kò sẹ́nikẹ́ni tó mọ madam onítìrí n ò mọ ẹnu ló kàn ń dán fún wa nísìnyí ẹnu ló ń dán fún wa nítorí pé ó ní Yorùbá nation tó fẹ́ gba ọ̀dọ̀ àwọn Yorùbá nation kó tún wọ̀ ní politician bí tó ti kúrò àwọn èèyàn tó dẹ̀ máa lò wọ̀ ní politician ó ti wá wọn ó dẹ̀ ti rí wọn òun ló happen tó dẹ̀ jẹ́ pé 500 àbárò pé 5 million petition wà tó dẹ̀ jẹ́ pé ó gbéjẹ nìyẹn madam onítìrí ẹ̀ wúlò rárá mo ti sọ fún ẹ níjọ́ kìíní pé ò wúlò o tún fẹ́ ti Sunday Igboho wo Sunday Igboho mo sọ fún ẹ ṣẹ́ni mo sọ fún ẹ bó ṣe mò ń gbà nílùú Amẹ́ríkà yìí mo lè sọ fún president Talon kó díẹ̀ mú bẹ̀ forever kan fún ẹ ní ilẹ̀ kó kọ́lé síbẹ̀ Sunday Igboho èmi gẹ́gẹ́ bí ẹnìkan I can't ever give you advice to go to Nigeria ìlú yẹn báyìí ìlú tó dẹ̀ jẹ́ pé pààyàn ìlú pààyàn ìlú mujẹmujẹ ni ìlú yẹn ìwọ wa ń sọ síbà ìpókè náà kí Igboho kó máa lọ síbẹ̀ kó Igboho máa lọ síbẹ̀
kó dẹ̀ jẹ́ pé kó lọ ṣe rally ní Nàìjíríà gbogbo ilẹ̀ mọ ìwà àti ṣe títọ́ ní Nàìjíríà onítìrí ìwọ̀ wa ló ń lọ àwọn ọmọ ẹ gbogbo ọmọ ẹ ń bò náà wà so Sunday Igboho ló máa lò ń sìn Sunday Igboho náà dẹ̀ ń wá torí tí Sunday Igboho bá dé Nàìjíríà pẹ́rẹ́ Sunday Igboho náà máa mú kí èèyàn mílíọ̀n kó wà ń ta kí èèyàn mílíọ̀n times millions kó wà ń ta Sunday Igboho náà máa target wọ́n máa target tó máa mú ẹ̀tún gbọ́ míì òun ló máa target. Everybody mọ̀ mọ̀ tó fẹ́ gbà bóyá ẹ mọ̀ Igboho sá purpose bí tí Igboho lè wà tí wọ́n ní mọ̀ tí Igboho ló lọ yìí ṣá. Wọ́n máa pè máa gbọ́ ọ̀dẹ̀ burúkú yìí. Amahaya ńlá bí àwọn olóyìnbó so that tẹ́ ẹ bá wà náà ẹ̀ kò ń ṣe tí èèyàn kan lè tètè rí orí yín. Lẹ́yìn yẹn ṣé bẹ́ẹ̀ ni ká mọ̀ ìjà tó mọ̀ ní tó bá gbà. Àwọn bodyguards tó máa yé ká tó pé wọ́n ga jù yín lọ gidi. Ìgbòho náà ti rí gbogbo kìíní ìpè sẹ́ẹ̀kì àwọn àǹbẹ̀ ọmọlọ́mù. Ó máa ṣe nínú music truck. Àbẹ́rẹ́ nìkan wọ́n tún wọnú music truck tẹ̀lé sọ pé ibi tó bá fẹ́ gbà tó mẹ́jẹ̀ kí nǹkan tó máa pàtó ẹ̀kẹ́sì. Ó ga o. Òun náà ló mú ìmọ̀ràn yín wá o. Ẹ máa bá mi dé. Ó ga o. Ọ̀rọ̀ irọ́ tó sọ fún àgbàtà wà lórí media group náà nìyẹn. Ẹ máa bá mi dé. Ọ̀rọ̀ irọ́ tó ń bá sọ ní media group náà nìyẹn. Ẹ dẹ̀ ní ìgbà báyìí ẹ máa jáde. Àkọ́kọ́ Sunday Igboho nígbà tí mo sọ tí inú bá bí mi máa pe president Talon máa pè lálẹ́ Ìbẹ̀lẹ̀ fún ẹ̀ létí. Owó tó ń sinmi náà tó ti ń mọ̀ sọ́nà sọ àti fún ẹ ìbẹ̀lẹ̀ fún tí inú bá bí mi ẹ̀ máa pe president Talon máa pè lálẹ́ yìí tó dẹ̀ jẹ́ pé ibi tó wà pápá wọn á change ibi tó wà yìí wọ́n á tún gbé lọ síbòmíì kó dẹ̀ jẹ́ pé ṣé ní láìpẹ́ ẹ̀ àwa ń wá ṣé gbọ́dọ̀ tó mọ̀ sọ nísìnyí láìpẹ́ ẹ̀ ni àwa ń wá ṣé ní gbogbo ìwà àti professor Banji desktop pinnu ìwà àti professor Banji Akintoye láìpẹ́ ẹ̀ méjèèjì là ń wá àwa pé láìpẹ́ kó wà forever ni a fẹ́ kí láìpẹ́ kẹ́ lose ẹ̀ nítorí Yorùbá nation àwọn tó ń jà tó ń fẹ́ lu Yorùbá nation yìí irọ́ náà ń pa fún wa Yorùbá nation Olúwa nìkan ṣo ló mọ̀ bó ṣe àmàgbà Yorùbá nation yìí bọ́tí tí madam Onítìrí sọ fún wa yìí onírọ́ gbáà ni màyá yìí onírọ́ ní ayé àti ọ̀run ni ṣẹ́ni tó bá ní good morning pápá ẹ̀ka lọ wò ta ká ògbéjì ta wà tó bá ní ẹ̀ka àárọ̀ ẹ̀jọ́ nínú òru ọ̀gànjọ́ òru rẹ̀ wà ẹ má sọ fún ẹnikẹ́ni pé madam Onítìrí ó jẹ́ ẹni tó lè jẹ́ pé ó wà ní Yorùbá nation fún wa ó ń ṣiṣẹ́ fún politician ni bẹ́ẹ̀ bá mọ̀ òun lè mímọ́ ń sọ fún yín politician ló ń ṣiṣẹ́ fún she work for the politician he no work for Yorùbá nation if he work for the Yorùbá nation ohun tó ń ṣẹlẹ̀ sí wa kò lè ṣẹlẹ̀ sí wa ọmọ iye ẹgbẹ́ tó ti wà ńlẹ̀ ńsìn ẹ mọ iye ẹgbẹ́ tó ti wà ńlẹ̀ kò lóhùn ká ohun gangan fúnra ẹ̀ náà pàápàá ìlú tó ń gbé kò sẹ́nikẹ́ni tó mọ ìlú tó ń gbé ó kàn máa bọ́ta láti máa fi ẹnu ẹwà rọ́ọ̀fù fún wa ni ó kàn máa bọ́ta láti máa sọsọkúsọ fún wa ni ó kàn máa bọ́ síta kó lè jẹ́ pé nǹkan tí ó lọ tí ó mọ̀ ń pa ẹ̀ á kàn máa sọ fún wa àwa tá a tún jẹ́bi ọ̀dẹ̀ pàápàá á bìlíìfù ẹ̀ ẹnu ẹ̀ dùn tó ṣúgà lọ ṣúgà ò dùn tó ẹnu ẹ̀ pàápàá oyin pàápàá ò dùn ẹnu ẹ̀ dùn tó jẹ́ pé ó lọ sá pamọ́ síbi kan ni ibi tó wà kò sẹ́nikẹ́ni tó mọ̀ ibi tó wà àwa tá a wà ní Yorùbá nation àmọ́ ibi tó wà pàápàá we don't know place where they live. Trust me for that. We don't know place where they live. If we know place tí obìnrin yìí tó ń pè ní madam Onítìrí ń gbé ni a mọ̀ pé lóòótọ́ Yorùbá nation yìí a bọ́ síwájú tá a máa jọ gba ìlú wo ló wà ẹ̀dẹ̀ mọ̀ wípé ìlú yẹn báyìí ìlú yẹn ó burú ju Garrison lọ Garrison àbárùn pẹ̀lúkọ̀ ìlú yìí ó burú ju ìlú yẹn lọ jẹ́ kí n sọ fún yín gbogbo ẹni tẹ́ ń jáde mọ̀ pé tó ń bá pa yín lè dìbò òun ló happen tó lè jẹ́ pé òun ò wá ẹ àwọn tó ń wá gangan láti mú kúrò lọ́nà Sunday Igboho ní number 1 Professor Banji Akintoye òun ní number 2 ṣé ní gbogbo àwọn tó kù báyìí ní chance ní wàhálà kankan pẹ̀lú wọn ní wàhálà pẹ̀lú Nàìjíríà àtọ̀ ẹni tó ní wàhálà pẹ̀lú ní Sunday Igboho àti Professor Banji Akintoye nígbà tó ń sọ ní ọjọ́ kìíní àná wípé wọ́n fẹ́ lọ sí Nàìjíríà Sunday Igboho náà Nàìjíríà mo sọ fún pé wo
tó bá máa kúrò ní Kútọ̀nù yẹn èmi ni màá dẹ pólísì sílẹ̀ fún tó máa mú kò ní dẹ́sẹ̀ mọ́ kan tó mú Ọlọ́run màá dẹ ọlọ́pàá èmi ni ibi náà máa wà phone call náà ni màá make a phone call pé tí Sunday Igboho bá bọ́ta tó sọ pé ó fẹ́ lọ sí Nàìjíríà tó bá bọ́ sí ọ̀nà tó bá ti rí pẹ́rẹ́ tó ń dágbére òun lọ Nàìjíríà kan tún mú again èmi ni màá sọ pé kán lọ tọ́jú ẹ̀ fún èmi kán tọ́jú ẹ̀ síbi tó lè jẹ́ pé ẹnikẹ́ni ò ní rí mọ́ ìdí ni wípé ẹ̀kàn fẹ́ ti àwé láti pa ìka ní gbogbo yín ìka ní gbogbo yín èmi ò fẹ́ jáde láti jọ ìkí sọ̀rọ̀ kankan òun ló happen tó lè gbogbo nǹkan tó because mo wo media group tá a wà pàápàá báyìí àní òtítọ́ ń bẹ nínú media group yìí òun ló happen tó lè gbé meeting yẹn pàápàá báyìí kò wù mí láti lọ sí meeting yẹn mọ́ ìdí ni wípé ọ̀rọ̀ mi la máa sọ níjọ́ iṣẹ́ mo ní mo rántí Gbẹ̀du mo rántí ọ̀rọ̀ tí Gbẹ̀du sọ níjọ́ kìíní àná Gbẹ̀du ní pé ẹ jẹ́ ká máa ní sùúrù fún gbogbo ohunkóhun tó lè jẹ́ pé àbá ń ṣe ẹ máa ní sùúrù ṣé obìnrin tó lè gbé ẹ̀fẹ́ introduce ẹ̀ sí wa ṣé ẹ rò wípé obìnrin ń ṣe òtítọ́ pẹ̀lú wa àwọn èèyàn sọ pé bàbá pàápàá báyìí bàbá Bánjí Akíntóyè ó sọ fún anímìtì ìjọ ẹ pé èèyàn gidi ni àdíà tó mú àìpé àdíà yẹn máa dáa tá bá gba àdíà yẹn pé ó máa dáa ṣé àdíà tá àgbà ẹ̀sìn yóò dáa àdíà ló tó wá dàrín wa lú pátápátá òun ló dàrín wa lú tó lè jẹ́ pé à ń yọ àdá ti ara wa à ń yọ ọ̀bẹ ti ara wa à ń sọ̀rọ̀ játi sí ara wa à ń pe ara wa pé olè ni àìmọye lómi pàápàá tó ti ń pè Sunday Igboho pé olè ni Sunday Igboho pé ó ná owó wa pé Sunday Igboho ó ná owó wa ó ń ṣe kìíní kan àṣírí tẹ àgbọ́lẹ́nu wípé Professor Níran mo rò pé àkáǹtì ẹ̀kọ́ lẹ̀ ń lò ọ̀dọ̀ ẹni owó dẹ̀ lọ́nà àwọn tó ń ṣẹ́ owó fún un ló ti gbé àṣírí ẹ̀ tó títa fún wa wípé òun ló ó tún ti bàbá láti lọ gba ilé tó rẹ̀ gbóhùn òde lówó láti san yes nǹkan tó ń ṣẹlẹ̀ ni mo sọ fún yẹn ó tún lọ gba ilé tó rẹ̀ jẹ́ pé ó mọ̀ pé bàbá yẹn àgbàlagbà ní 80 something bàbá ni Ọláníran ó lọ tàn wípé òkè náà ẹ jẹ́ kó lọ gba ilé ké jẹ́bi yàrá mẹ́ta kẹ́ mú yàrá kankan nígbà tó lọ gba ilé yẹn tó ń kọ́ àkáǹtì ẹni owó dẹ̀ ń lọ àwọn tó rẹ̀ jẹ́ pé owó wà ní àkáǹtì Professor Bánjí Akíntóyè náà àkáǹtì bàbá Ọláníran ni owó ń wọ̀ tó bá sọ pé èèyàn jà lólè bàbá Ọláníran ìwọ ló jà wá lólè òótọ́ ni mo sọ fún yín tó ń bá máa sọ òtítọ́ ọ̀rọ̀ ìwọ gẹ́gẹ́ bí èèyàn kan tó ń pè ní Professor Ọláníran ìwọ ló jà wá lólè àmọ́ bàbá Professor Bánjí Akíntóyè kò mọ kankan nípa owó wa kò mọ anything nípa ẹ̀ so àwọn tó mọ̀ nípa tówó èèyàn mọ̀ nípa ẹ̀ Professor Ọláníran yóò jẹ́ kí n sọ òtítọ́ ọ̀rọ̀ kan fún ẹ èmi ò mọ̀ pé àgbàlagbà tí ẹ ti wọ́ yá yìí gbogbo tó jẹ́ yìí ó yà yàkúyà tó tó yìí èmi ò mọ̀ pé ó yà yàkúyà tó tó yìí àwọn èèyàn wà lóko tó ń ṣiṣẹ́ ẹrú tó dẹ̀ ń sẹ́ndì owó tó ṣe kíní kan àjẹ́ àkáǹtẹ̀ ló ń wọ̀ ìwọ ń dẹ̀ jáde tó ń wá sórí show tó máa ń sọ̀rọ̀ fún wa pé ẹ má wọlé ká máa dá owó àwa ń dá owó ìwọ́dẹ̀ wọn àbíkan tó jẹ bàbá yìí ò lè nìyẹn òtọ́ ni mo sọ fún ẹ ò lè nìyẹn àṣírí ẹ ti tú ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí báwo ló ń porúkọ ẹ̀ náà tó bá bàbá ṣiṣẹ́ tó jẹ́ bí báwo ló ń porúkọ ẹ̀ náà PA tó ń ṣẹ́ owó òun ló gbé àṣírí ẹ̀ tó tú fún wa lónìí a gbọ́ àṣírí ẹ̀ a gbọ́ dáadáa tá a mọ̀ wípé lóòótọ́ o irú èèyàn tó jẹ́ ẹ̀ ti fi hàn ìwà àti màdámù onítìrí kan náà nìyí òótọ́ ni mo sọ màdámù onítìrí báyìí bóyá 5 million petition wa ó ti lọ gbé tà because ṣẹ́rí jẹ́ kí n sọ kankan fún yín obìnrin yìí ọlọ́run kan ṣoṣo ló ní ẹ̀mí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run nìkan ṣoṣo ló ní ẹ̀mí ẹ̀ lọ́dọ̀ pẹ̀lú irọ́ tó pa fún wa ó lọ gbé wa tà ìwọ ṣẹ́rí politician nìyẹn ó tún ti gbé politician wọ ní àárín wa tó dẹ̀ jẹ́ gbogbo nǹkan tá a máa ṣe kò lè wúlò mọ́ òótọ́ ni mo sọ fún yín báwo ló ṣe fẹ́ wúlò ẹgbẹ́ ti pín lóríṣiríṣi now àwọn míì sì báyìí wà lábẹ́òkúta tó ń kígbe Yorùbá nation no going back èlòmíì wà ní Ọ̀yọ́ Yorùbá nation no going back ẹ sọ fún ọ kọ̀wé fún àwọn èèyàn kan pé kán bọ́ta kán máa lọ gbé ìwé fún wọn kán máa ṣe kinní kan ìwọ náà bọ́ta ṣojúbọ ẹ bọ́ta ṣogbọ́ madam onítìrí bọ́ta
ẹ tún jẹ́ kí a mọ̀. ṣé bẹ́ẹ̀ yẹn àwọn ẹ̀ tí bọ́kọ́ bá ẹ̀pọ́n mu náà nísìnyí báyìí ṣé bí bẹ́ẹ̀ ṣe bọ́ síta nísìnyí tẹ́ mọ̀ pé lórí tẹ́ mọ̀ pé ní gbogbo ẹ̀ náà lẹ ṣe ń pè é àbẹ́yìn náà kọ́ ni àwọn ọmọ yìí ò ti bọ́ ta nísìnyí kí ni wọn kò lóye Sunday Igboho tán nísìnyí àwọn náà ń bọ̀ látìgbà tí ìyá ẹ ti bí àwọn náà fún lówó tó fi kọ́lé tó fi ra mọ́tò náà fún lówó tó fi ra lẹ̀ báyìí. mo wá sọ fún wọn mo sọ fún ẹ̀yin olóyè àti ẹ̀rí kejì. ta lè rí kejì bàbá tó yẹ yẹn dárúkọ náà. o lè dárúkọ bàbá tí tó yẹ ká má kọjá 15th yìí. ó dẹ̀ tún lẹ̀ fún wọn ní déètì. àwọn ọ̀tá wa lọ ní agbára sí ni. ẹ ṣàlẹ̀ fún wọn déètì. òun tó ní ká má kọjá 15. ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ náà Ọlọ́run ní gbẹ́kẹ̀lé wa. tó bá jẹ́ tó fẹ́ mú yín dandan fún ikú àbí fún aburú mi ò ní máa gbà kẹ́ máa yí déètì ẹ̀yin lẹ́yìn mú déètì mi kọ́. ìwọ kọ́ ló mú déètì. ìgbà tó di stage kan. ìwọ kọ́ ló mú September 15 àbí o tún sọ mọ́ ìyá yìí mo sọ pé o lè nìyẹn sẹ́ Ọlọ́run. olódàbẹ̀. orí jìbìtì ní ẹsẹ̀ Ọlọ́run. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ mi yín ṣe sọ nìyẹn. orí jìbìtì ẹ náà sọ fún yín àmọ́ olódàbẹ̀ tẹ̀lé. tabasha àti gbọ́ pé ti wá ń ta àti gbọ́ náà nìyẹn pé ti jáde. wọ́n ti jáde ẹni wọn gbọ́dọ̀ dúró sí ìbẹ̀rẹ̀ republic ilẹ̀ Yorùbá náà gbọ́dọ̀ kó ṣàfihàn wọn tẹ̀lé Yorùbá kó ṣàfihàn wọn tẹ̀lé Yorùbá ṣé kán gbá wọn mú nígbà kan gbé tẹ́rọ́rìsì sórí èèyàn ẹ̀yin náà wo gbọ̀rọ̀ tẹ̀ ń sọ lẹ́nu èyí ò lè jáde nínú kùlù tẹ̀ wà kò sẹ́nibọ̀dì tó mọ ibi tẹ̀ wà ó yẹ kẹ́yìn náà bọ́ síta wá kẹjọ kẹjọ ṣé ni. ẹ jọ ṣe ẹ wá gbogbo yín wá ń di blame lórí Sunday Igboho lórí àwọn ọmọ Yorùbá ẹ ní sòótọ́rọ̀ kí wọ́n tẹ̀ pé ó mọ nǹkan tó ṣẹlẹ̀ pé wọn ò lè sọ òtítọ́ ọ̀rọ̀ because òtítọ́ ti jìnnà sí wọn. Sunday Igboho náà ó máa blame ẹ̀yin ò mọ̀ pé Sunday Igboho náà máa blame torí pé ẹni tó lè jẹ́ pé wọ́n fẹ́ pa wọ́n máa blame Sunday Igboho náà. Hello yeah. mo ti wà léjọ mo dẹ̀ ń ṣe show lọ́wọ́ màá parí show yẹn sìn. So ohun kan tí mo ń sọ fún ìtura pé ṣé o mọ̀ pé Sunday Igboho o mọ̀ pé ìyá kọ́ ló bí Sunday Igboho bàbá kọ́ ló rẹ̀ bí Sunday Igboho so ńgbà tó rẹ̀ jẹ́ wípé àwọn DSS fẹ́ pa ní Nàìjíríà tó wọn ò rí pa wọ́n tún fẹ́ gbàbẹ̀ láti lò màdámù onítìrí láti pa màdámù onítìrí wá rányàn wípé òkè náà kí ohun kankan fúnra ẹ̀ pé kó lọ sí Nàìjíríà láti lọ declare nítorí pé tó níjọ́ tó ti sọ fún wa ní ọjọ́ kìíní àná wípé o ní dúró de yan kankan pé kò sí yan kankan tó máa dúró de o máa lọ gba Yorùbá nation tó lọ́n sọ fún ẹ nìyẹn nítorí lọ́n sọ fún ẹ láti gba Yorùbá nation fún wa nìyẹn. Mo sọ̀rọ̀ níjọ́ tí mo ní àwọn èèyàn kan wà tó lẹ̀ pé ó máa ti máa bù mí lórí show tí mo ń ṣe yìí mi ò dẹ̀ kíá nítorí pé ẹni tó bá náwó ẹ̀ ló máa ń dùn òótọ́ ni mo sọ fún yín mo sọ ní ọjọ́ kìíní àná òun sọ pé òun ni ó máa gba Yorùbá nation wọn ò ní dúró de ẹnikẹ́ni kò sẹ́nikẹ́ni tó máa dúró tì òun máa gba Yorùbá nation yẹn ni tóun bá ti gba Yorùbá nation yẹn òun ó máa sọ fún gbogbo yín ìwọ máa gba Yorùbá ìlú wo ló wà tó fẹ́ gba Yorùbá nation Madam Onítìrí ìlú wo ló wà tó fẹ́ gba Yorùbá nation olódo ẹni tó rẹ̀ jẹ́ pé bóyá kó kàwé tí ò kágbọ́n yìí olódo nìyẹn mẹ́ olódo nìyẹn wá gbá wa ni gbá wa big time ó gbá wa àjọ wa àpapọ̀ tá à ń ṣiṣẹ́ wa jẹ́jẹ́jẹ́ à ń ṣe Yorùbá nation wa lọ jẹ́jẹ́ ó wá gbá wa ó gba 5 million wa ó gbà àgbà 5 million báyìí amọ̀gbé tá a ké náà èlòmíì kígbe tó ní blood pressure èlòmíì kígbe tó rẹ̀ jẹ́ pé ẹ̀mí ẹ̀ fẹ́ yí èlòmíì pàápàá báyìí tó kò lè sùn Yorùbá nation yìí ni ẹni tó bá ṣe show ló máa mọ nǹkan tó went through lórí Yorùbá nation yìí náà ẹni tó ń ṣe show òun ló máa mọ̀ pé Yorùbá nation yìí pé àjìyà lórí ẹ̀gọ́ ni àṣe wàhálà lórí Yorùbá nation yìí àbí ẹni tó bá fẹ́ parọ́ ló kù àbí ẹni tó bá máa rí òtítọ́ tó lè sọ òtítọ́ tó lè jẹ́ pé wọ́n máa parọ́ òun ló máa sọ pé àjìyà lórí Yorùbá nation yìí ó dẹ̀ kàn wá láti nowhere ó wà ní lébi tó ń jókòó ó wà lébi tó ti jókòó tó sọ pé Yorùbá nation àti máa gbá automatically ni àti máa gbá ìwọ ó lè lọ sí kinní ni o lè lọ sí location 419 tó bá rí ìtàbọ̀ ẹyọ kan tó bá rọ̀ sí agbárí ẹ tó bá rọ̀ ta ìbọn ẹyọ kan sí agbárí ẹwọ kankan máa wábì kan lọ jókòó wo ìyàwó Abíọ́lá ètò jẹ́ Símbíà
tí ò bá jẹ́ pé ó kú pàápàá ó wúlò jù ẹ lọ Simbi á wúlò jù ẹ lọ bàjẹ́ because ìwọ ò wúlò ọgbọ́n tó o ní báyìí ọgbọ́n jìbìtì ọgbọ́n àyínike òun ló ní ọgbọ́n àyínike òun ló ní tí ò bá jẹ́ ọgbọ́n àyínike ẹ bọ́ta kó bọ́ síwájú ẹ pé Sunday Igboho kó tẹ̀lé ẹ pé Professor Banji Akintoye kó tẹ̀lé ẹ má wà níta tó sọ pé ó máa gba Yorùbá nation gbogbo ọmọ yẹn náà máa pa gbogbo ọmọ yẹn ló máa pa ó mọ tó ṣẹlẹ̀ ní tó gèèjì náà àbí ẹ̀mọ nǹkan tó ṣẹlẹ̀ ní tó gèèjì ó dẹ̀ sì ń ṣẹlẹ̀ lọ everyday ló ń pa àyàn everyday òun ló ń pa àyàn lẹ́kọ̀ọ́ yẹn nítorí pé ẹni tó bá sọ pé kí àwọn arábìnrin kó má rí ṣe wàláì ó máa yọ kó lọ́nà ni o ẹni tó bá sọ pé kó má rí ṣe ó máa mú kó lọ́nà ni lọ́wọ́ kan ni ẹni tó bá sọ pé kí àwọn arábìnrin kó má jẹ oyè tó ń fẹ́ jẹ tó fi sọ́kàn tó fẹ́ jẹ ẹni tó bá sọ pé kó má jẹ wọn á mú kó lọ́nà ni because nǹkan tó rẹ̀ jẹ́ pé wọ́n dúró lé lórí nìyẹn ohun tó náwó wọn lé lórí nìyẹn ó ní nǹkan tó ń ṣí àlè lórí náà ó ní nǹkan tó ṣí àlè abáyá àìmọ̀ pàápàá kí ọ̀nà ti ṣí àwọ̀ pẹ̀lú wọn òun ló hàbò tó bọ́ta tó sọ fún wọn pé because ọkàn ẹni wípé tán bá ti pa Sunday Igboho tán bá ti pa àbí wọ́n pa Professor Banji Akintoye ẹ máa jẹ́ ọ̀gá lé wọn lórí ẹ wá sọ pé ìwọ ló ní Yorùbá nation ìwọ ló gbà á àbí tó bá gbé lọ tán bá pa politician lè tàn ẹ́ wípé òkè náà ó lè bá ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ̀ gbowó lọ́wọ́ wọn kó sọ fún Sunday Igboho kó máa lọ sí Nàìjíríà tó bá lọ sí Nàìjíríà báyìí wọ́n á wá pa á because òun ti lé ohun kankan ló mú ọkùnrin tó lè jẹ́ pé ó dèrò Kútọ̀nù lónìí náà ohun kankan ló mú nǹkankan ló lé tó dèrò Kútọ̀nù bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó kọ́lé náà ilé tó dá ilé tó fáyìn ó dẹ̀ ní mọ́tò tó gbayì bàjẹ́ ó ní mọ́tò tó rẹ̀ jẹ́ pé mọ́tò tó ọkùnrin yẹn ní latest car tó bá ṣẹ̀ṣẹ̀ ń jáde òní Sunday Igboho máa ń gùn ó lówó lọ́wọ́ náà God bless the guy so ìwọ tó rẹ̀ jẹ́ pé ò ní nǹkankan kí lẹ ní ẹ ní anything náà ẹ ní anything ìtò máa fa awé mọ́ra tó máa fi ọ̀nà ọkàn ẹ̀ ibi tó máa gbà láti lówó ẹ wá ń torí ẹ wá sọ pé kó ràn kó jáde September 15 kó lọ ṣe láre bọ́ síwájú ṣùgbọ́n adúgbò mú lọ́rùn ọjọ́ yẹn ti kọjá pàápàá September 15 pé ọjọ́ yẹn ó sáà ti kọjá September ti kọjá náà mo rò pé ó sọ pé ó máa gba Yorùbá nation fún wa ní 2022 ni kí ló tó ń dà kọjá 2022 tó láì jẹ kó tí ì rí Yorùbá nation gbà fún wa obìnrin onírọ́ yìí ẹlẹ́nu tó ń dùn bí ṣúgà yẹn onírọ́ nìyẹn jọ torí tọlọ́run because gbogbo yẹn ó kú túbù ṣó kan tí n bá ṣe fún yín báyìí n bá ṣe ṣó yẹn tán mo yíwọ́ mi sọ́hun nìyẹn màá fi ilẹ̀ tó bá gba Yorùbá nation tí n bá fẹ́ wọ Yorùbá nation màá gba visa wọbẹ̀ kò sí nǹkankan màá gba visa wọ Yorùbá nation yín because nǹkan tó ń ṣe báyìí ti dàwárú ìwọ ló dàwárú láti London Chicago Canada everywhere láti gbogbo ìlú ni ìwọ ló dàwárú náà ìwọ ló dàwárú ògbénu dúndùn tó wọ́n fi á dàwárú Ọlọ́run á bí ẹ because nǹkan tó ṣe fún ayé ò dá rárá nǹkan tó ṣe fún ayé ò dá tí wọn náà bá jókòó tó bá ronú lé lórí ẹ mọ̀ wípé ńṣe ni ara ń kan wá ara ó ń kan wá burúkú ara ń kan wá fún nǹkan tó rẹ̀ gbó ṣe fún wa náà ara ń kan wá o ara ń kan wá gan gbogbo àwọn ìlú rẹ̀ dó sọ ó mọ̀ pé tẹ́lẹ̀ báyìí tẹ́ bá wà lórí show tó bá ń sọ nípa Yorùbá nation ẹ máa rí wọn ní rẹpẹtẹ tó máa wá lọ́tùn lósì ó máa wá lọ́tùn lósì nítorí pé nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn kò sí èèyàn kankan tó ti wá sí Yorùbá nation kó wá wo show Yorùbá nation mọ́ kò sẹ́ni tó wá wo show Yorùbá nation mọ́ àwọn ọmọ míì pàápàá tí ebi ń pa á máa wà lórí YouTube àbí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ló ní máa ṣe show bó máa ṣe kíní Yorùbá nation èlòmíì inú wọn dùn pàápàá báyìí bó ṣe show yẹn ó tún gba ìlọ́nbá politician tó ń bá wọn ṣe lẹ́yìn láì jẹ́ pé ó tún máa wá Yorùbá nation lòún wà àwọn politician tó wà láàrin wa ó pọ̀ ju àwa gangan fúnra wa lọ inú ò ní kọ́kọ́rọ́ tó máa ń ṣí ra inú ní kọ́kọ́rọ́ tó máa ń ṣí ni bí inú bá ní kọ́kọ́rọ́ tó máa ń ṣí tó bá ṣí inú èlòmíì pàápàá báyìí ẹ̀ẹ́dẹ̀ nílẹ̀kùn láti wọlé nítorí pé inú wọn ti bú jù trust me inú wọn ti bú jù kò sí nǹkan kan wo ẹ jẹ́ sọ fún ẹ madam onítìrí wà very careful òótọ́ ni mo sọ fún ẹ ilẹ̀ ń yọ̀yàn Professor Banji Akintoye ọjọ́ ẹ̀ máa dalẹ̀ o ọjọ́ máa dalẹ̀ 80 something ọjọ́ ẹ̀ á dalẹ̀ ẹlẹ́mìí gúngùn ó jẹ́ ọmọ ńlọ́kù pé kó máa jókòó láti jẹ́
ń jẹ ọmọ lókù kó jókòó láti jẹ wàhálà tó ń ṣe ìpàpà kì í ṣe wàhálà yín òkun ń fẹ́ pòkè náà kí ilẹ̀ Yorùbá kò ní ìsinmi òun ló hábùn tó ń jàjà yìí bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó ti dàgbà náà ó jẹ́ kó jókòó kó máa jẹun ni kó máa jẹ ń jẹ ọmọ òdẹ ní kúrò lẹ́nu yín irú ẹ̀ náà ni Sunday Igboho náà God bless the Sunday Igboho God bless you so much Ọlọ́run bùkún ẹ̀ ẹ má jà parọ́ fún ara wa Ọlọ́run bùkún ọkùnrin yẹn Ọlọ́run bùkún ẹ̀ gan gidi ohun tó ń ṣe ètò rẹ̀ pé ìjọba Kútọ̀nù sọ pé òkè náà àwọn kúkú máa gbà sọ́dọ̀ kí yàn jẹ́ kó máa gbé Kútọ̀nù pẹ̀lú àwọn because tó ń mọ̀ wípé ọkùnrin yẹn ó bright ó ní brain yẹn ó lágbára jù ẹ fẹ́ gbé lọ Nàìjíríà kẹ́ ẹ fẹ́ lọ pàdánù àbí ẹ gbé lọ Nàìjíríà kó lọ pàdánù Bánkọ́lé wọn pé ìgbà kan Bánkọ́lé jáde nígbà tó ń mú Sunday Igboho ìgbà kan Bánkọ́lé jáde náà tí a bá pè báyà ní àmà pè é padà nígbà kan ló jà pẹ̀lú ààrẹ Muruf èmi tí mo parí jà àwọn méjèèjì rèé wọ́n dẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní bá ara wọn sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe kinní kan that's all but èlòmíì máa wá báyìí ó máa bà wá jẹ́ lọ́tán bámbám tó lè jẹ́ pé kò ní sí àtúnṣe onítìrí àlòrè bàbá tẹ́ntẹ́n ó gbé ìṣó kan lẹ̀ níjọ́sí ó gbàdúrà lórí Yorùbá nation yìí ó ní 21 days ló máa gbàdúrà yẹn àwọn tó máa fẹ́ lọ join ẹ̀ ó ti ń gbà ń sìn ó ti fẹ́ tóbi ọjọ́ 5 sìn àbí ọjọ́ 4 àlòrè bàbá tẹ́ntẹ́n ó ti ń ṣe bó ṣe Yorùbá nation ẹ̀ dùn sí ló fi ń ṣe madam onítìrí yọ tètè yọ onítìrí Abíọ́lá yọ kúrò ní kìíní yọ kúrò ní àgbèké ní ìjọ torí tọlọ́run ẹ yọ kúrò má pe ara ẹ pé ó jẹ́ onítìrí Abíọ́lá mọ́ má pe ara ẹ pé ó jẹ́ onítìrí Abíọ́lá o tó bá pe ara ẹ pé ó jẹ́ onítìrí Abíọ́lá ẹni tí ó rẹ̀ jẹ́ pé ó máa pe ara ẹ pé ó jẹ́ onítìrí Abíọ́lá ìwọ kọ́ òótọ́ ni mo sọ fún ẹ because ó ti dàwárú tó bá bá mu ni ó dàwárú onítìrí ó ga jù ó lo ẹnu fún wa ẹnu tó dùn yẹn ó lo fún wa ẹ lo ẹnu yẹn báyìí fún wa báyìí tá bá wà ní mítìnì ìwọ ló máa sọ̀rọ̀ ìwọ ló tún máa parí ẹ̀ ẹ ti gbọ́ ohùn ẹ̀ bẹ́ẹ̀ ń sìn ẹ gbọ́ ohùn ẹ̀ bẹ́ẹ̀ Olúwa bí ẹ because ìwọ ló darí wa rú ó darí wa rú ni ó darí wa rú irú ẹ̀ náà ìrúmọ̀ tó ń gbé ń sìn tán sọ pé kìíní báwo ní porúkọ ẹ̀ náà Tinubu ó rán yín lọ sí ọ̀dọ̀ Sunday Igboho ó rán yín lọ sí ọ̀dọ̀ Sunday Igboho pé kán lọ ṣe kíni kán lọ ṣe gbá kan kán lọ ṣe awo kan Sunday Igboho ó rán yín lọ sọ́dọ̀ ẹ̀ kí Sunday Igboho kó gbowó kó dákẹ́ kó òun lè jẹ́ kíní kan kó lè jẹ́ gbá kan Sunday Igboho ò nídìí owó dọ̀tí kò nídìí owó ẹ̀jẹ̀ ẹ̀ lè rí owó ẹ̀jẹ̀ tínú ń dùn sí ẹ fẹ́ lówó by force òun náà ni owó mi tẹ́lẹ̀ pé tó bá jí tó bá gbé pamọ́ báyìí ó máa dìke ni àmọye ọjọ́ tó ń gbé síbẹ̀ tó dìke bẹ́ẹ̀ yẹn ibi dẹ̀ ń pààyàn ní Nàìjíríà yẹn o gbogbo àwọn obìnrin Nàìjíríà pátá ti di olóṣó because kò sí owó tó máa fi jẹun kò sí ọ̀nà tó máa fi gbé gbà kò sí nǹkan tó lè pọ́ máa ṣe àwọn ọkùnrin wọn náà pàápàá kò ní iṣẹ́ ṣe àwọn obìnrin wọn náà pàápàá kò ní nǹkan kan ṣe tó bá wà lórí online pàápàá báyìí àwọn obìnrin wọn lè máa rí láti Nàìjíríà wọ́n máa lọ fi kíní báyìí máa fi kún ojú rẹpẹtẹ wọ́n á túnra wọn ṣe ẹ máa rí wọn lórí online ẹni ebi ló jẹ́ ebi ló fà á Ọlọ́run àbíẹ́ ẹ mọ sọ fún yín ó jọ torí tọ Ọlọ́run ó dọ̀la fún ẹ Olúwa túnra rí.